Let's go, let's go, let's go, 1, 2. Let's go, yeah. Let's go, 1, 2. You been working too hard lately. You need time to come a party. I'm a party rider. Anytime, whenever. I'ma top the rhythm, my shows and the vicinity. Give me a binny beat, just for sure na ability. Don't worry, then you know the look wada. I'm a wadi, don't blame me. Baba don't make my shell up, share me. You want me say something if you're not shaking to the music. I like what they do, I just be me lari. My friends, they are plenty. Don't pack a break and they know it's smart. I like the way you roll it, 316, that's for me, follow the melody. You don't wanna stop in the kitchen, in it all like that, come and stop. Come and stop. Baby, jack em up, send nobody, kill us all. Come and stop. Let's go, yeah. You know, oh, 1, 2, 1, 2. Let's go, yeah. 1, 2, 1, 2. Kill us all. 1, 2, 1, 2. I'm a party right now. Oh, be a fantasy. Anywhere, wherever. Anyhow, wherever. Anywhere, wherever. Anyhow, wherever. Anywhere, wherever. Anyhow, wherever. Anywhere, wherever. Anyhow, wherever. Anywhere, wherever. However, yeah, whatever. Like a moving star, I'm going day by day to become a superstar. No matter who you are, you can run me down, cause no be my power. Munjaya loba, no feme yola. Oh my God, I'm in Wakata. Afidera, no be, yeah. What you got to go see one, no be, yeah. What you got to go see one. It's my time, let me wine and dine. My lady, do your dirty wine. Enemies running back to scatter. Never get to say I want that bad. Flash you no lighter, you can go corner, make it go do. This not the time now. Oh yeah, off your shelf, no the solo. Emma bambe, let go, jar. Emma bambe, oh yeah, bambe, yeah. Want to bet. Let's go, yeah. Let's go, 1, 2. Let's go, 1, 2. Let's go, 1, 2. Me, Remy, Kevin, my commission. Just my friend. And also today, meet Remy Tina. Tina, baby. Stop. I wish you could see. Tina. Remy last one. Actually, my half far right. I immediately see. I was motor. I jáde lọ, I lost shape patch. Today, one Missouri there. Abitina. Oh, nílé tẹ̀lé yín báyìí, a ní test ìrọ̀lẹ́. Tá bá ṣe tán àwa bá yín. Sunday love. So, ó já sọ pé sí ẹ̀ lọ. Má bínú jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé bí fàájì ni? Má worry, I'm there for you. Má bẹ́ẹ̀ ṣe fàájì gbogbo everything tó bá fẹ́ mo wà nílé fún ẹ. Ṣó ti wọ́? Love you. Anyway, jẹ́ kí n bá mi ní wíkí lálẹ́ wípé àkàlà lẹ̀. What's the problem? I part there. Yeah. All right. Take care. Take care. I'm a back to ride. Yeah. Oh, let's go. Bring it on. I like your ringtone. Bring it on. Shani wow, tabari mokesa.
Shani wo tabari wo kesa ọmọ shani wo tabari wo kesa ọmọ tó bẹbí jẹ tabari wo kesa ọmọ tó bẹbí jẹ Ebi ẹ̀ṣẹ̀ bá mi ra gold mi bó tí bá ti ń bọ̀. Wo sórí gold ẹ̀ o ti sọ̀rọ̀ èyí tó fẹ́ fún mi ìwọ má wọ̀rí. Bàbá yín rà. Chinchin grand ní kẹ́bí mi rà bọ̀. Chinchin ni wọ́n fẹ́. Ẹ kó mọ̀ pé gbogbo ẹ̀ náà ni máa rà wálé. Gbogbo ẹ̀ ni máa rà wálé fún yín. Ìyẹn má wọ̀rí ẹ̀yẹn ṣàgbọ́n tèmi ń sọ fún yín. Nǹkan tí mo bá yín sọ yẹn ẹ má ṣàlàyé mú wa o ṣé wọn pé ọmọ lè kàn ṣe tẹ ẹ níní tẹ bá ti mú bọ̀ kò sí problem. Ọ̀dà èmi náà wá promise ẹ pé mo máa mú bọ̀ wálé àmọ́ kí n tó fi lé ẹ lọ́ báyìí sórí n tó gbé sórí irun orí ẹ̀ wàá dẹ̀ dáa. Ẹ lọ ṣí géètì fún wọn. Ṣé bẹ́ẹ̀ irun tẹ̀ sọ yẹn máa gẹ̀ ẹ máa wọ̀ máa ṣe ẹbí mi náà mú bọ̀ òtítọ́. Èmi náà máa ṣe bọ̀ mo mọ̀ pé máa ṣe bọ̀ ṣùgbọ́n tí bá ti ṣe báyìí eléyìí kókó mẹ́. Àwọn àbúrò ló dúró yìí àwọn àbúrò Túndé lélẹ̀. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Madam, láti Alápẹ̀rẹ̀ police station, Túndé la fẹ́ rí. Túndé? Kí ló ṣe? Kí ló ṣe? Àmọ́ mi kò sí problem, ṣé tí ẹ mà. Kókó tẹ̀lé wa dé police station wa, tẹ́ bá débẹ̀ ẹ máa gbọ́ fọ́tò ṣe. Aṣá ní nǹkan tọ́mọ mi ṣe. Òun nìyẹn. Gbọ́ kí ló ṣẹlẹ̀ Túndé? Kí ló dé? Tó Jọkẹ́ ìwọ ló mú àwọn ọlọ́pàá mú mi ní. Yes ma, ẹni tí a fẹ́ rí náà nílé, ẹ ká máa mú láti wá. Yes, Túndé, respect yourself. Yes. Ẹ wò ẹ jọ ṣe rí Ọlọ́run ní bayọ̀ yìí jẹun bí mo ṣe wà yìí mo ń travel ni. Police station bó lẹ́lẹ́ ti wá ná. Alápẹ̀rẹ̀ police station. Lẹ ti wá ẹ̀yẹn má wọrí tí bá ti dé láti travel tí mo ń lọ yìí fúnra mi ni máa mú lọ́wọ́ máa mú wá sọ́dọ̀ yín. Madam, ẹ má bínú mà o because òfin àyè gbà wá fún irú nǹkan bẹ́ẹ̀ ṣé ti yẹn ẹ kò jẹ́ ká máa mú lọ tá bá ti bílẹ̀ nǹkan tá a fẹ́ bílẹ̀ a máa padà bọ́ ní tiẹ̀. Mọ́mí mo lọ. Ẹ má bàa jẹ ó yá ẹ wò ẹ mọ tẹ máa ṣe fún mi ẹ̀yẹn má wọrí ẹ máa nìṣó lọ gbé mọ́tò ẹ kó tẹ̀lé wọn èmi náà tẹ̀lé. Mọ́mí àánú gbé mọ́tò tiwa wá ṣé ti ń sìn ace. Jọ máa rí fún mi. Tó ìwọ mọ́rọ̀ kan bá mi lé àbí. Túndé mi fẹ́ wà láà ó yá tẹ̀lé wọn. Ó yá wọ wọlé sí. Ó yẹ wọlé sí mọ́tò ẹ rọra o ẹ ra aṣọ ọmọ mi o ẹ jọ nítorí Ọlọ́run. Padà. Olúwa máa wà pẹ̀lú yín o ẹ ní dààmú láyé yín o ẹ ráyé mi ibi táwọn ọmọ yìí tọ́kọ́ kó wà láti wọn èmi tó yẹ kí n ti travel mo ti miss flight mi báyìí. Ẹ kọ́ ọ̀rọ̀ ọmọ wọn ẹ̀wà láàyè kò ní já sásán ẹ̀yàn ọmọ ìyára kan tá máa ń sọ sí ni nǹkan tó fi dá mọ́ mẹ́ dúró sí tó jẹ́ kó meet flight wọn tó jẹ́ kó ráyè travel mọ́ ṣé o rí pé owó yẹn waste ni ẹ̀yàn ọmọ yìí gbogbo wa pátá pé ẹ fẹ́ máa ṣe fine boy kiri ìgboro ṣe big boy kiri ìgboro yá bẹ́tà kó change ìwọ ọmọ gbajúmọ̀ láàrin ìlú kò sẹ́ni tí ò mọ dáàdì yín ní àárín ìlú yìí àwọn tá a jẹ́ ọlọ́pàá tá a bá ṣèpàdé dáàdì yín gbòòrò respect la máa fi ń bá wọn sọ̀rọ̀ respect la máa fi ń kí wọn. In fact o disappoint mi gan not the same ma ẹ má wọrí àdúrà la máa fi ràn wọ́n lọ́wọ́ bàbá tẹ̀lé ìdúró wọn lọ́mọ alẹ́ wọn láàbúrò alábí ọmọ náà ni ló ń ta yín àdúrà lè lè máa fi ràn wọ́n lọ́wọ́ gbọ́dọ̀ jẹ́ kọ́tẹ́. ẹ ló kọjá mi. ẹ ló báwo ni. how far. kò sí problem wo in the next 20 minutes I ma join you. ṣe láì ẹ wò ẹgbẹ́ tẹ bá dé as gẹ́gẹ́ bá ṣe promise ẹ̀rí náà bá dé. kò sí problem kò sí problem. ṣé nǹkan ò ṣe é kí ni problem ẹ náà. a ṣì ń gbègbè ìsọ̀rọ̀ wọ́n tó ń rúdù ń bíbá má ṣe nonsense lọ́fíìsì tèmi bíbá yìí o tó bá proof stubborn bíbá ìmọ̀ ní kọ́ lọ́ọ̀kẹ́ ọ̀ nonsense. ẹ má bẹ̀rẹ̀. dúpẹ́ lọ́wọ́ orí ẹ pé ọmọ tó fọ́gbọ́n mọ̀ lórí pé kòkò
ikọ́ tá à ń sọ ẹ̀ òun kọ́ làbá máa sọ ń sìn. Ẹ wo mọ́mì àdúrà náà ni kẹ́ máa fi ràn lọ́wọ́ láì jẹ́ kó change ṣe ti gbọ́ gbogbo náà láti yanjú. Wo ọ́fíìsà. Yes ma'am. Mo wọn bọ́ta kó lọ kó bàtẹ àti gbogbo ọkọ tẹ ìgbà lọ́wọ́ ẹ̀ fún. Okay ma'am, let's go. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Tí gbogbo yín kọ̀ tẹ́ ẹ̀ gbọ́ gbogbo yín sùn síbi kan náà ẹ kọrí síbi kan náà ẹ̀rín yín pa mí ẹ má má pa mí ẹ má pa mí lọ́jọ́ àìpé tí n bá kú pẹ́rẹ́ ẹ̀yin nìyẹn ẹ má máa jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin ẹ lọ kọ́lẹ̀ ẹ̀yin lè má jìyẹ torí mi mọ nǹkan tó ń ṣe é mi mọ nǹkan tó ń dà yín láàmú àgàgà ìwọ Babátúndé yìí ó kàn jágbàlagbà lásán ni ìwọ náà wò sí ìgbà tó tún mo rí ẹ ṣé ó jẹ èèyàn tó yọ yarí ní tí ẹ kú láì ṣobìnrin ọkùnrin ni mo bí ẹ mi ò bí ẹ lóbìnrin wọn lẹsẹ iwájú ni tẹ̀yìn wò sáré ẹsẹ̀ tí wọ́n ń ṣí làwọn àbúrò ẹ̀ ń ṣí tẹ̀lé ẹ ìwà tó ń wò ni wọ́n ń wò kí ló dé ẹ̀dẹ̀ jókòó kẹrù rí yín àfìyàjẹ yín ebi ò pa yín kò sí wàhálà kankan tó bá yín lọ́jọ́ ayé yín ẹ̀dẹ̀ ń fúnra yín ní wàhálà ẹ kàwé ibi téèyàn gbé kàwé dé private university lẹ lọ ọmọ ẹlòmíín wá kóhun rí bẹ ṣe rí kò rí ẹ̀dẹ̀ ń hùwà pátá ń hùwà ọmọ ọ̀tá kí ló dé náà ẹ jáde ńlé rí
àbí yín níbi pé èèyàn ń bímọ ní gidi láti bàtà ti bí yín àfọwọ́ bí yín àfọwọ́ ń tọ́ yín ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ̀ ń wúwo ọmọ páàlẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ má pa èmi o ìwọ nìyẹn ìwọ náà wò ṣé kí n ti wò ẹ̀rùn kí n jẹ́ kọ́lọ́pàá mú ẹ lọ tọ́lọ́pàá bá mú ẹ lọ ṣó dáa kọ́ láwọn tó bí ewu yọjú òun ló fi tiẹ̀ kó bá mi èmi tó yẹ kí n ti travel kí n ti wà pẹ̀lú bàbá yín lọ́hùn ó jẹ́ miss flight mi màá ṣẹ̀ṣẹ̀ tún owó mi tí máa san láti fi travel lọ bá bàbá yín next week téèyàn bá tiẹ̀ lówó náà tó bá kúnnú lé béèyàn bá mọ bó ṣe máa ná á tàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ sọ kàkà kẹ rórí ara yín o ẹ rórí ara yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín mo tún bẹ̀ for the last time mo tún bẹ̀ Babátúndé jọ̀ọ́ torí Ọlọ́run. Mọ́mí ẹ má bínú mọ́ ṣe ibi ẹ̀yin àgbàlá ń sọ pé èèyàn kì í dàgbà kọjá kan tí èèyàn mọ̀ ṣe rí gbogbo tí ìwà àtàwọn àbúrò mi ṣe actually àwọn mọ̀ pé kò dáa tó but now sí tẹ̀síwá jẹ́ kí ó yé mi pé ó kù díẹ̀ ká tó mo wá promise pé lágbára Ọlọ́run máa change àtàwọn àbúrò mi máa dẹ̀ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run máa change àní fún ẹni wàhálà mi. Ó bẹ́tà kó change ó bẹ́tà kó pe àwọn àbúrò ẹ̀ kẹjọ ṣe mítìnì láàrin ara yín kẹ change ìwọ náà kì í ṣe ọmọdé mọ́ àgbà ló ń dà yín òbí èèyàn rẹ̀ gbọ́dọ̀ fẹ́ nu ẹ̀ ṣépè fún yàn. irú ọmọ wo ni wọ́n fẹ́ jẹ́ ọmọ gidi irú ọmọ wo ni wọ́n fẹ́ bí ọmọ gidi. Sorry, ọ̀tí ní báyìí sọ yìí ọ̀tún wà very very important ní ìdè máa dùn tí ẹ bá lè farabalẹ̀ gbọ́ kí ẹ lè mú lò sorry at times tí wọ́n á ṣe àwọn tí ò dáa tí ò bá mú ẹ̀ṣẹ̀ ò síbẹ̀ but by the time wọ́n ti mọ̀ pé tó ń ṣe ò dáa ẹ kò change kó olú ẹ̀gbọ́n lẹ́nu sorry dáadáa àti mọ́mí complain lórí wa pé at least gbogbo tá à ń ṣe wọ́n tá àwọn tẹ́ àwọn lọ́rùn ká change lórí àbẹ̀wọ̀ Túnjí wọ́n á sọ̀tà kú mi ẹni tí wọ́n á sọ máa ń pè é sorry tí ọ̀dẹ́ fẹ́ kí understand dáadáa ṣẹ́rí àná sí club àárín òru à ń ṣe ó yàfùyàfù bí ọmọ Abíọ́lá àbí bí ọmọ whatever bẹ́ẹ̀ ká stop ẹ̀ ká múnà wọn bí wàá dùn tó ti mo lè bí ẹgbẹ́ òṣèlú ó yẹ ṣe understand so bẹ̀rẹ̀ kí àjọ corporate ká fọwọ́ sọ́pọ̀ kí ló lè kó lè máa dùn kí àwọn òbí wa méjèèjì kí wọ́n lè dùn sí wa so nǹkan tó fẹ́ rí fún nìyẹn. ẹ̀gbọ́n ẹ dá sí nǹkan tó sọ yìí. Well, ẹ̀gbọ́n nǹkan tí nǹkan máa rí sọ sọ̀rọ̀ ni pé tó bá ti jẹ́ wípé ọ̀rọ̀ club or no club táwọn parents wá ṣe ń tẹnu pé ká stop yìí wá I didn't say anything bad in it I lè stop ẹ̀ náà. wo tó ẹ̀gbọ́n tẹ bá ní mò ń takùn máa ń takùn yìí ni o ṣé gbogbo tẹjọ ń fa ẹ̀ kò kan èmi ò tún jí bẹ́ẹ̀ mi ò lè fi fàájì sílẹ̀ òun ni mò ń jẹ tí mo fi ń wà òkè tí ẹ bá fẹ́ kí n ní problem ẹ jẹ́ kí n máa ṣe fàájì mi lọ. ó dáa burú tàbádé ẹ wò èmi o ní tèmi o oníkálukú ló ní láìfẹ́ tó fẹ́ líìfù ẹ jọ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má ṣe láìfẹ́ tèmi o àti pé èmi Bukky Ben kò jọ o every Saturday ní Woodpecker kí n má play bẹ́ẹ̀ àwọn tèmi ń ké mi jẹ́ o mi tẹ̀lé ṣe kí n má lọ sí play láílájé so ìjọ torí Ọlọ́run èmi fọlọ́wọ́ bá bẹ̀ yín o obìnrin ni mí o ilé ọkọ mi mo dẹ̀ lọ wọn bá tí mo ní jẹ nínú ogún bàbá mi ẹ jọ ẹ yẹ kí n jẹ ẹ má ṣọ láìfì mi o kó ní ká kó ṣọ láìfì o please ẹ jọ count me out please ẹ jọ mo sorry gan ni o ẹ jọ. Bukky bọ́dà bí Bukky ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà ló ṣe máa rí I'm going to support Bukky thank you. Túnjí wo sórí àwọn àbúrò ẹ̀ mi bá wọn sọ̀rọ̀ wọn kúrò wájú mi ẹnu sọ fún mi ṣé mi lè bá sọ̀rọ̀ sí ìmọ̀ sáà ẹnu ọ̀ka ẹmọ́ sí ẹ wọ̀ níbẹ̀rẹ̀ mi sí ẹ Jídé ẹ bọ̀ wọ́. Come to think of it Babátúndé bẹ́ẹ̀ sì ni
Babájídé fẹ́ǹsì mi àwọn náà lè lórúkọ tí wọ́n ti wọ́n jẹ́. Jídé so wọ́n ní ma ẹ wò sí tẹ́lẹ̀ àwọn mi dájú wọn ní ọwọ́ lè sí o tó wá sí àdìgbé èmi ni mo ní àdìgbé náà lè fara wẹ́sì ṣé mi kọ́ sọ̀rọ̀ sí ọgbọ́n. ilé asán ilé ayẹyẹ lò mo ti lára máa ní ilé ẹ̀dá máa jẹ́ láyé kíbẹ̀kíbẹ̀ á ní mo tún wọlé kó dé. Hello, Buki. Rami, Bora. mo fẹ́ dé town. Dúró ń bọ̀. Jẹ́ kí ni mo bá tẹ̀lé bẹ̀rẹ̀ ṣùgbọ́n àbẹ̀rẹ̀ jágàdàgbọ́ ní kẹ́sàdé mi ló. Tẹ́tà mi ló ti lọ yan màmá dáyàn tó ń ṣe lórí dúró. Buki. Kí ló ń ṣẹlẹ̀? Mo fẹ́ dé town. Kí ló wá dé kọ̀ lọ́mọ́tò ilé? Ọ̀rẹ́ mi, má jẹ́ ń ṣe fún yín o. Ṣé rí pati tí mò ń lọ yìí? Àwọn sophisticated ladies ló wà ní pati mi. Mi ìdẹ̀kan lè gbé ìṣàmùtò kan lọ́nà ọgbà than to take this car. Okay. Anyway, alright, but kò possible. Bùdá mi kò sí nǹkan tó bàjẹ́ nínú kí n gbé ká ìjáde náà. Tó nǹkan yìí máa wọ́n lọ fojá rẹ̀ gbọ́ tó wáyé kó wá lọ kó fojá rẹ̀ gbọ́ nítorí lè sin mọ́tò dáàdì ni so ó sọ mọ́tò dáàdì di tọ́yì wọ́n àgùn káàkiri káàtì ẹ kí ló ní káàtì ẹ lọ tó káàyè lè. Bùdá mi ilé mọ́tò yìí ni mo fẹ́ gbé lọ. Ṣé mọ́tò yìí sẹ́ ọ̀sọ́mọ́tò yìí ká Mo ti tó lé ni mò ń lọ náà. This is Baba Tosco. This is Baba Tosco. This is Baba Tosco. This is Baba Tosco. Káàtì wà lẹ̀ kò káàtì jáde kò káàtì ẹ̀ lè kò já káàtì ẹ̀ lọ wọ́n bí káàtì ó rọ̀ǹgì náà ẹ bá sọ̀rọ̀ náà rọ́bìṣì ló ṣe náà. ẹ̀yin lẹ ń ṣe rubbish. bẹ́ẹ̀ni tó ẹ gbé ẹ ní ọpọlọ rí. kí ni right tẹ ẹ ní tí Bukky ò ní ẹ ní lè dáhùn. Number 2 45 ẹ jẹ́ first born in this family ìyẹn ló ní kẹ́ máa threatening wa. Túnjí tiẹ̀ ní sùúrù ẹ̀gbọ́n ṣé bí Yorùbá sọ pé tíyan bá dàgbà yẹn máa ń yógun jà ní. confam. Mo believe pé kẹ́ ti gbójú kúrò ní gbogbo àwọn nǹkan báyìí náà ọmọ náà kàn fẹ́ lọ fi mọ́tò dáàdì ṣeré kékeré ń ta ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ń kà àwọn ẹ̀. Keep quiet wí ẹnu orí gbogbo ẹ̀fọ́ so okay so ẹ̀mí ẹ̀ta ń sìn ẹ ti pàdé púpọ̀ so ẹ̀sùn síbì kan náà ẹ wá kọ́ síbì kan náà. ẹ sọ ní èdè mo bá sọ̀rọ̀ ilẹ̀ gbọ́ mo sọ fún báyìí ní ọ̀nà ló ṣe ẹsẹ̀ bẹ́ẹ̀ ni o ló ṣe. gẹ́rẹ́ ẹ̀gbọ́n ẹ dín nìkan tí mò ń sọ ń sìn ṣẹ́rí pé ẹ ti ń fèsù lẹ́sẹ̀ nulẹ̀ yìí o ẹ wò ó ń sìn à ń sọ̀rọ̀ nù family wa Gateman lásánlásán ó wá ń yọ ẹnu sí ẹ mọ̀ pé ilẹ̀ gbé alẹ́ lọ́wọ́ bàyìí tí àtàbà ṣe tán pẹ̀lú yín ẹ blame ara yín nulẹ̀ ẹni mo sọ bẹ́ẹ̀ fún yín. it's okay mo ti rí pé ń sìn ẹ ti rẹ́ẹ̀dì ogun àbí nínú ilé ẹ̀sọ́ bẹ̀rẹ̀ ni o ẹ ká tó bá tún láì tó ṣe bóyá ikún ló ní oko ni bóyá tàkútẹ́ ló ní oko ni èmi àti káàkiri àbọ̀ nílé máyà kọ́ mọ̀ pé ẹ̀gbọ́n yẹn mo jẹ́ nílé but mind you kí ele mi ti gbà náà ẹ ṣe é tẹ̀ fún mi. ẹ wo èmi ò ní gbà ẹbí mi mú kí ni o ẹ fẹ́ mi ní kí o bá I'm taking out this cow. ẹbí mi jù ẹ lọ ẹgbẹ́ máa free wa nílé yìí ẹ máa free wa ni mo sọ fún yẹn àwọn láìpẹ́ bọ́ wọn máa fọ́ ẹ free wa o. ẹ bẹ́ẹ̀ mi gbà kí o ní sùúrù jàre ní sùúrù ló ti tó lọ gbé mọ́tò tiẹ̀ kò gbé jáde. ẹ wo ẹ bẹ́ẹ̀ mi gbà kí o. lọ gbé mọ́tò tiẹ̀ jáde jọ lọ gbé mọ́tò tiẹ̀ jáde. ọ̀jẹ̀ ni ẹ wọ́n ní kó mú kí ọ̀nà wà fi kí ẹ kó o lè dá àjẹmọ́ ọlọ́wọ́ kẹjọ fà. màá dàgbà ẹ̀rọ tó fẹ́ fún mi èmi máa gbà kí ẹ wo máa tẹ̀ gbà kí ẹ àwọn tẹ̀sí máa gbà kí ẹ láìláì. Tabari wọn kẹsà, àwọn ṣáá ni wọ́n ò. Tabari wọn kẹsà, àwọn tó abẹ́bí jẹ́. Tabari wọn kẹsà, àwọn tó ń tàkùn jẹ́. Tabari wọn kẹsà. Orí mi máa jẹ bírú lọ. Ẹlẹ́dàá mi ò máma yà lọ́dọ̀ mi. Ọmọ kúkú, ọmọ pa òbí bọ̀. Ọmọ ṣáá ni wọ́n ò. Tabari wọn kẹsà.
àwọn wà lẹ́nu gate ní láti ẹgbẹ́ àná tó lè gbọ́ bọ́tà pátọ́ ló lè jẹ́ ẹgbẹ́sẹ̀ ọmọ tó ṣe ní tí wọ́n ṣe Tẹ́bárí wọn kẹsà, ọmọ ṣáá ni wọ́n o. Tẹ́bárí wọn kẹsà, ọmọ tó bẹ́bí jẹ́. Tẹ́bárí wọn kẹsà, ọmọ tó bá kújọ jẹ́. Tẹ́bárí wọn kẹsà. Orí mi má jẹ́ bírú wa. Ẹlẹ́dá mi ò má yà lọ́dọ̀ mi. Mọ̀rìgbà star kan sí lọ́rùn ìmọ̀ lè mú kẹ́ tó dé ní o. Àwọn ọmọ àbúrò mi gan tí wọ́n bẹ̀rẹ̀ ní ilé mo ti kọ́ máa bọ̀ wá bí ẹ̀yin náà má pè é. Màá tí mo tó kà tẹ̀ kẹ́ tó dé o. Ọmọ ṣáá ni wọ́n o. Tẹ́bárí wọn kẹsà, ọmọ tó bẹ́bí jẹ́. Tẹ́bárí wọn kẹsà. Ètò fún yàrá appointment àbálẹ̀ sign of irresponsibility. Àwọn ọmọ èrè. Ejidele. Daddy. How are you? How are you? Hello. Pàdé ẹgbẹ̀lẹ́ bó. Ẹgbẹ́ ṣe àyẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ṣe. Àbẹ̀ máa mánéjẹ̀ bí ẹjọ́ kò sí yòókù. Ẹ jẹ́ kí ẹgbẹ̀lẹ́. A ti bèrè nílé lọ́dọ̀ Bọ̀dá Sàkà. Bọ̀dá Sàkà. Ọ̀nkú Sàkà èmi mo lè pè bọ́ọ̀dà. Ẹ̀lẹ́ ẹgbẹ́ bàbá yín ni o. Ẹ bá gbé apàwọ̀ yín dànù ó burú o. Sàkà kan tó ní wọn bọ̀ nípa lọ́rọ̀ ní o bá báyà fi ìjọ tíkẹ́tì ọlọ́ba àṣẹwé ẹ̀ o. Bẹ́ẹ̀ni gùn lè yí. Ẹ sori rẹ. Oníṣẹ́ yín la rí so ìdí nìyẹn tá a fi wá. Ẹ sori rẹ àjèrè yín ẹ ní ṣọ́kú ẹ ní kú sọ́nà bí èéfín. Ìran mẹ́ta ò kì í tòṣì ni Yorùbá wí. Bàbá tó bí yín lọ́mọ bàbá kan náà ló bí mi àti ẹ̀. Bàbá wa dẹ̀ poor bàbá wo lówó bàbá wo make it. Ṣùgbọ́n bó ló ń ṣe ń ṣiṣẹ́ ẹ wo bó ṣe fa bàbá tí yín yọ tó jábúrò tèmi láàrin gbogbo ẹbí tó sọ di multi-millionaire. Ọlá bàbá yìí làwọn fi live gbogbo aago ni gbogbo chain à ń lo fóònù tó dáa ọlá bàbá yìí ni lórí ilé tí mò ń gbé. Ṣé kò wú ẹ̀yin kẹ́yìn ò make ju bàbá yín lọ? Daddy after all àti kàwé ká ṣiṣẹ́ lásán ló kù náà. Ẹ wo Chief MKO Abẹ́lá tó kún jọ sí. Ọmọ ẹ̀ Bọ́lá Abíọ́lá kò ní bẹ́ẹ̀ lórí pé bàbá lówó ó ń fi agídí òfin méèkì ẹ̀ yóò ní Ọlá kan ti fẹ́ lówó ju MKO Abẹ́lá lọ. Ẹ wo Dr. Wálé Babalákin. Bàbá ẹ̀ Justice Babalákin ó mọ èèyàn
olówó is a famous judge. Wálé Babalákin òwò pé bàbá olówó kó dìbẹ́ lé lórí ó ṣọ́ọ̀bù lónìí ní mo bá fi máa ka ọmọ Nàìjíríà àtàtà mẹ́rin wọ́n á ka Dr. Wálé Babalákin fún mi. Ẹ wò Délé Mọ̀mọ́dù, ẹ wò pásítọ̀ Aṣímọ́lówó, àwọn yìí ò dìbẹ́ ní bàbá wọn lówó ó ṣọ́ọ̀bù wọ́n dẹ̀ méèkì ẹ̀. Look at you people. Torí ọba yìí ti lówó sí ayé ti parẹ́ nítorí ẹ̀. Torí ọba yìí ti lówó sí pátí ojoojúmọ́. Torí ọba yìí ti lówó sí club ojoojúmọ́. Torí ọba yìí ti lówó sí ẹgbẹ́kẹ́gbẹ́ ojoojúmọ́. Ìwọ náà wò. Look at yourself. Láì ṣobìnrin, òdìrún sórí, láì ṣoníṣògo, Christian wà nù family wa. Kí ni irun wà lórí ẹ̀ ọkùnrin? Kí ni orídìí wà lórí ẹ̀? Daddy is student stuff ni. Ìdí bàbá ẹni lọ ṣe school nìyẹn. No, ṣé tí bàbá ẹni kò lọ ṣe school nìyẹn? Kí ni tó ṣe sórí ìsìn? Kí ló fi kún beauty tọ́lọ́ fún ẹ? Kí ló fi kún handsomeness tọ́lọ́ fún ẹ? Wo ẹgbẹ́ náà, wo tiẹ̀, wo yẹrí ìgbé tiẹ̀. Kí ni yẹrí ìwà létí tiẹ̀? Kí ni ó wà lórí tiẹ̀? Look at you, ó look simple, but tó worst nínú olùkọ́rin club. Orin tó jẹ́ pé profession ni. Jẹ́ báwọn tí wọ́n ń kọrin gan wọ́n mú kókó bí iṣẹ́ ni. Ìwọ fi ń ṣe ìranù. Ọlọ́wọ́ wà pẹ̀lú yín o. Ẹ lọ serious o. If not, màá instruct dáàdi yín kó ń gbàgbọ́ tó pọ̀ nídìí yín. Kó wá fún mi ládàá wá sí mọ́. Ìfẹ́ má ṣe yẹn má sọ dáàdi. Wọ́n lè bó ṣe fly polo. Wọ́n yẹ fly polo. Ṣé student stuff nìyẹn náà? Student stuff. Ó bá yá ẹ̀. Báyìí fún gbọ́dọ̀ àgbọ̀rọ̀ nìkan náà. Orí ẹ̀dá àpẹ̀jú o. Idiot. Ẹ wà very careful. Ẹ bá ń bú ẹ̀jù. Torí ọmọ ara wo o. Kò fẹ́ ṣe máa sọ̀rọ̀ yín tí ò ní kàn mí o. Kò tẹ́ ní mẹ́rin náà. Kí nìyẹn ní í ṣe bẹ́ẹ̀? Àwọn tó responsible láwọn tí wọ́n mèkì ẹ̀ wọ́n lo kankan tó lè jẹ́ kó look irresponsible wọn. Ọlọ́wà pẹ̀lú yín. Ẹ ṣe yẹn sá. Pẹ̀lú gbọ́ ọlọ́mọ wọ́n tẹ́ bá aṣọ wọn ká. Àwọn tẹ́ tó kọ́. Ọmọ wo ni wọ́n fẹ́ jẹ́ o? Ọmọ gidi. Irú ọmọ wo ni wọ́n fẹ́ bí o? Ọmọ gidi. Túndé bẹ́ẹ̀ni, Jídé bẹ́ẹ̀ni ńkọ́? Ọmọ lásán. Túnjí bẹ́ẹ̀ni, Bùkí bẹ́ẹ̀ni ńkọ́? Ọmọ lásán. Kàkà sórí kí má ṣe bírú wọn. Ọmọ lásán. Kàkà sórí kí má ṣe bírú wọn. Ọmọ lásán. Irú ọmọ wo ni wọ́n fẹ́ jẹ́ o? Ọmọ gidi. Irú ọmọ wo lẹ́yìn fẹ́ bí o? Ọmọ gidi. Túndé bẹ́ẹ̀ni, Jídé bẹ́ẹ̀ni ńkọ́? Ọmọ lásán. Túnjí bẹ́ẹ̀ni, Bùkí bẹ́ẹ̀ni ńkọ́? Ọmọ lásán. Kàkà sórí kí má ṣe bírú wọn. Wake up, my girl. Wake up. I got it. Ó yá máa wà á gbé báàgì. Báyìí kò jábọ̀ gbogbo yáyà lọ. Ok, Túndé, ta ilé. Sá, ẹgbà ilé sí ìyá yìí. Torí àwọn ọmọ yìí mo ti gbà o. Ṣé àwọn ọmọ yìí wàhálà wọn ti pọ̀ jù? Wọ́n gbọ́ràn sí mi lẹ́nu bíi òru 1, 2 ló máa ń wọlé. Ṣé àwọn máa tí ó jẹ́ gatekeeper tẹ́tẹ́lẹ̀ wọn àti wọn ọjọ́ pẹ́jọ wà rí. Bí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ o, mi ò mọ̀. So wọ́n adé lóru yẹn máa ṣe gate fún wọn, wọ́n free láti wọlé ní time. Wọ́n wà pé kí ni mo ṣe fún wọn náà. Wọ́n gba mọ́lá ilé so that èdè wọn kò ní yé tiẹ̀. Wọ́n sọ fún yẹn pé tó bá ṣe ní aago 9 anybody wọ́n á ṣe gate fún wọn tó mi gba Hausa síbẹ̀. Wọ́n mọ mi. Ẹbí òun ló ṣàlàyé fún yín. Ohun tó bá wà àwọn ọmọ yín náà ṣe wọ́n máa ń dọ́wọ́ wú ni. Ẹni tèmi fi sílé kí n tó wá bá yín lóhùn kan yìí. Ẹ wọ ẹjẹ àwọn ikú náà. Mọ mi, ṣé Túndé ló ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí? Túndé ti yàtọ̀ síbẹ̀ ṣe fi sí. Èmi àti ẹ̀ ti jìjọ ní dialogue kí n tó wá bá yín. Ṣé torí pé àwọn àbúrò ẹ̀ wọ́n dé lóru wọ́n fò fẹ́ǹsì òun ló ṣe gba Gateman mi èmi síbẹ̀? Of course. I see. Ó ti change. This is change. Very good. Brother, who is this small man? Ṣé orí òbu ṣé máa gba etí ẹ ṣé
Popsi mi ni who is the ṣé o bẹ ìran mọ́là ìran Hausa ìran obìnrin ìran yín ló tún wá fi pàjì jáde olóko ó rí ẹ pé kó burúkú mi. Wallahi, it is like a cage. Kó burúkú lọ gbé ẹ̀kọ́ pákàrí jọ lọ́mú lọ́wọ́ dọ́sà kókó ní mọ́tò fún mi. wọ́n tẹ́ ẹ bára sí i. Tẹ́ bá rí wọn kẹsà ọmọ tó bẹ́bí jẹ́ tẹ́ bá rí wọn kẹsà ọmọ tó ń bà kújọ jẹ́ tẹ́ bá rí wọn kẹsà rí mi má jẹ̀bi wá. Ọmọ tèmi ló hàn bẹ́yẹn ní táìmù yìí. Okay. By the way, how do you come? Nbo lòun wà tí wọ́n fi hàn tó bẹ́yẹn tóun ò ti ṣí gate látàárọ̀. Wọ́n ṣe ní pé how do you sọ pé wá ti lè ní 9 alẹ́ wọ́n ti gate very body. Àti pé ní alẹ́ àná sọ fún mi pé ó rẹ̀ ò díẹ̀ wọ́n á gbọ́dọ̀ sí ìyàrá àlejò nísàlẹ̀ so wọ́n á sùn sí ọ̀dọ̀ tí alẹ́. I see. Ọ̀ya kájọ débẹ̀ torí bójú bá rán àwọn òfin. Irú ọmọ wo ni wọ́n fẹ́ jọ? Irú ọmọ wo ni wọ́n fẹ́ bí ọ? Ilé máa bàjẹ́ ni. Ṣé kí mo bá wọn lé? Ṣẹ́ra wọn ọdún ọ̀la pọ́pọ́lá láti ní àwọn ẹ̀wọ̀ ajá yìí gbà olóòlò mọ̀ bí ti yà yìí ti gbé mi wá. Ọmọ ni wọ́n fẹ́ jọ ọmọ gidi. Irú ọmọ wo ni wọ́n fẹ́ bí ọ? Ọmọ gidi. Túlẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan. Ọmọ lásán. Jí bẹ́ẹ̀ ni nǹkan. Kí ni ìṣẹ̀? O fẹ́ fọwọ́ kàn mí. Bẹ̀rẹ̀ báyọ̀, kí ló ṣẹlẹ̀? Pàtí bò, ṣé wọ́n ni mo bá sọ̀rọ̀? Kí ni problem tiẹ̀? Ọ̀rẹ́ ti tèmi ni mo ṣe bí, ó jẹ́ kí n sọ fún ẹ. Sórí bí mo ṣe ń rí inú ẹ̀ ń bì mí lọ. Torí pé mi ò mọ nǹkan tó máa ṣe yín, kí ló pọ̀ jù fẹ́ láti sọ fún mi pé kò sí owó lọ́wọ́ mi nígbà tí mo jẹ́ lè rówó. Tọ́nà ṣé bá ti léèyàn tó bá ti ń béèrè nǹkan lọ́wọ́ yín yẹn, ẹ má béèrè pé ọmọ olùṣí àbí ọmọ tálíkà kan ni. Ìfẹ́ ló ń máa ṣe gbogbo ẹ̀ kí ló ṣe é? Ṣé èmi àti ẹni jà ti tẹ̀lé? Yorùbá bí mo tó sọ èmi ò understand ẹ̀. O ò understand. Ìwọ fún èmi ní check bounce àbí. Láíláí kò lè ṣẹlẹ̀. Ábùkì ni mo mọ bí ìdọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni ṣé ti gbọ́ kò lè ever ṣùgbọ́n tó jọ bẹ́ẹ̀. Ẹ má gbé wa lè kẹ́ má gbé wa. Oṣù máa trust ẹ̀ bóyá máa trust ẹ̀ kó máa kó ṣẹ̀ṣẹ̀ sí ẹ lọ́wọ́ nìyẹn. Kí lè lè? Òun ni mi mọ̀ kó lówó lọ́wọ́ ló ń jẹ mọ́ olóńṣe olóńmọ̀ láì ní kọ́bọ̀ ní kàílá kàǹtì. Ṣíọ̀. Ìṣẹ̀ṣẹ̀ ń pè sí ṣẹ́ẹ̀kì báyìí náà máa ń tí o bá tẹ̀síwájú tó bá
fún ọwọ́ mi kò wá ń tan èmi òun tẹ̀ pẹ̀lú ṣẹ́ẹ̀kì òsì ṣẹ́ẹ̀kì òsì tó nípa. ṣé ní kó yẹ mi. ó jẹ́ máa kò jẹ́ sọ́ra ẹ̀ gan. nǹkan tó mọ̀ èyí tó mọ̀ tó wọ́n gbà sí ẹ̀. báyọ̀ ṣé mo lè mọ́mọ́ fẹ́ ní check tó ti bounce ni. ẹjọ́ ẹ̀kọ́ tó bá yẹ pé mo ti fà ilé FCC lọ́wọ́ ni bóyá ara ìbá ti balẹ̀ ó mọ implication kan tó ṣe yàn. èmi kì í ẹ̀ẹ́dẹ́gbẹ́ kò tí kì í jẹ́ wọn kà sí nínú o ti gbọ́ tó ní ìjọba bẹ̀rẹ̀ nígbà fà ìkẹtẹ ní ìgbọ̀rọ̀ yẹn bímọ. àmì náà mi jàtijàti. ọwọ́ yẹn ń kọ́ fún ilé iṣẹ́ o. báyọ̀ mo fẹ́ bá a sí ìgbà náà yẹn lọ má jẹ́ kí tíwẹ́rà yẹn bímọ o ti gbọ́. báyọ̀ dọ́kílẹ̀ jọ. ewu ni bá rí bẹ́ẹ̀. ṣé ní kó kúrò kó mú sáré tẹ̀lé lẹ́yìn ṣó tán nìsín tábà sọ òní jẹ́ ká wí. kí ni mo sọ lọ́wọ́ báyọ̀ wí burúkú tó sọ yìí kó tó bẹ́ẹ̀ lẹ̀ tó máa ń mọ̀ bá rẹ̀ adákú bá mi lé kó má mọ̀ fẹ́ mọ̀ mọ̀ wá nílé. àmọ́ kan tó ṣẹlẹ̀ gbogbo ilé ìtúnṣe yìí wà pa but èyí tí mo sọ fún ẹ mo fún mi pro. Bókì ẹni tó fò sókè ti bẹ́jọ́ lórí mo need 150,000 ó fún mi 100 nínú ẹ̀ nǹkan tí èmi rò ní pé bóyá kò kàn ra fún mi bí i 20,000 naira or 30,000. ó dúró náà báyìí nígbà tí màá fún dání mo fẹ́ fún náà àmọ́ rúbà mo believe pé anything tó bá ti jẹ́ ti tèmi náà and I can do anything I mean anything to satisfy you. Bókì yes love. wọ́n fi àsìkò ìṣe ìlérí fún ẹ wípé láyé àti lọ́run kò sí nǹkan tí o lè ṣe fún mi tí mo lè bínú o lè ṣe mímọ́ Ọlọ́run. Oh sure. That's nice. Very mistake ọjọ́ kan. Báyọ̀ embarrass me. Oh disgrace me publicly. Èmi. Káàtì wá sọ pé check mi fún Báyọ̀. Ó ní little problem. Does not mean kí Báyọ̀ wá treat mi bẹ́ẹ̀ yẹn. Mo lè lóhùn gbogbo yìí. We don't want to live. kí ni gbogbo jákujàku kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yìí tí mo máa ń ṣe ṣẹ́ẹ̀kì fún àwọn èèyàn tí wọ́n nílẹ̀ wọ́n gbà láti after all mo ti ní more than 2.5 million nínú àkáǹtì kí ló dé I want to know please. take it easy Mr. Atujibe sẹ́rí ìṣòro ti dàbí fún ara tẹ́lẹ̀ ojú náà wà gbọ́nù ẹ mọ̀ pé tí bá a ṣe bá ṣe kí ni bá a fẹ́ la kò dùn mọ́ wá ní structure ti dàbí fún ara tẹ́lẹ̀. ìṣọ́kọ̀ jákujàku ni dáàbì fún yín kí wọ́n lè gbowó náà àkáǹtì. ṣíṣe náà jẹ́ kó yé wa pé nínú èrè ọmọ mẹ́rin àgbọ̀dọ̀ kíkọ́ ní kó withdraw ìkọ́bọ̀ from your account tó sọ fún mi nìyẹn lórí fóònù. bọ̀bù sì tèmi ní pé kí a má lè gbowó náà àkáǹtì wa àwa mẹ́rin àná dáàbì tí wàá ló sọ bẹ́ẹ̀. ó tó sọ nìyẹn sà ẹ̀yin náà lè accept ẹ̀. structure tó bá fún wa náà lágbọ́dọ̀ tẹ̀lé. ṣé ó bọ́ sí i. Tabari wọn kẹsà, ọmọ tó bẹ́bí jẹ́. Tabari wọn kẹsà. bẹ́ẹ̀ èmi ni mo frozen account mi ò dẹ̀ ní gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ láéláé ṣé bẹ́ẹ̀ ni mo ṣe fún yín èmi ni mo ṣiṣẹ́ mi mo sì lẹ̀. mo ti gbẹ́sẹ̀ lé nìyẹn kí ló kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ sùn bẹ́ẹ̀ ló bá lè fi bẹ́ẹ̀ lọ bí o gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀. look at you ṣé ni mo bẹ̀rẹ̀ dáadáa ẹ wo ju ara yín ǹjẹ́ ẹ wo mìíràn ṣé ẹ jọ ṣé ẹ fi wá jọ náà ìwọ tún jí níjọ́ tó ti mọ̀ mí ní bàbá rẹ̀ ìjọ wo ni wọ́n rí tèmi lọ ṣe irun bí àwọn oníṣòwò yìí bí irun bí olóríṣà look at you Jídé ìwọ àti tún jí kẹ́kẹ́gbẹ́ I spent well over 20 years in America ìjọ wo lè rí mi kí ní madness kó sí mi lórí mo bẹ̀ sí lo yarí look at ẹ fi yarí ṣètì owó kìkì àlùbọ́sà iṣẹ́ wo lẹ ń ṣe wo change tó kó tí wọ́n tó sọ̀rọ̀ iṣẹ́ wo lẹ ń ṣe èwo tí yóò bí lọ́kùn gbogbo ṣe torí kodoro gbogbo yín gbogbo ìpẹ́jẹ̀ ti rí
ẹ lọ ṣiṣẹ́ lẹ́yìn náà bá ṣiṣẹ́ ẹ bá rówó ẹ open account yín ẹ má fún mi lówó yín I don't want your money ẹ lọ ṣe tó bá wù yín ó tún places ẹ lọ ṣe tó bá wù yín. ó pé wọ́n kọ́ ni yes tẹ ọ bá ní talent ẹ kò exhibit ẹ skill ni talent ni but then téèyàn ò bá mọ bó ṣe exhibit talent iṣẹ́ ló máa dàbí wèrè kí n sọ́ni àdènìyàn wọ́n kọrin àwọn barista ilé alájí kan létí gbogbo wọn kọrin lọ́gbọ́n fọpọlọ sí irú ìwọ tó ń kọrin tó ń sún gọ́tà káàkiri kàwé kọrin oní talent tó bá farabalẹ̀ ní ara iṣẹ́ fún ẹ I will support you with everything I have to make you somebody kì í ṣe bí bẹ́ẹ̀ ṣe ṣe ẹ wá gbọ́ ẹ ti wá fi tí kó bá bọ̀dá yín ẹ ti fi tí kó bá nígbà tí mo frozen account ẹ orí ẹ gbé dàbẹ̀ ní orí ẹ bẹ́ẹ̀ sì ní gbé wálé bẹ́ẹ̀ sì change òun ò gbé bóyá láìpẹ́ láì jìnnà máa wá kọ́ṣe sí but bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí mo ṣú ọ̀pọ̀ bẹ́ẹ̀ ṣe máa wà nìyẹn ṣẹ́ṣẹ́ ni. ẹgbẹ́ gbẹ́kẹ̀ lákàntì ẹ̀ mo gbẹ́sẹ̀ lákàntì ẹ̀ mi mo ní èmi mo wọ́pọ̀ ẹ̀ fún yín ẹ̀yin náà ẹ lọ ṣiṣẹ́ go and work ẹ lọ ṣiṣẹ́ àwọn tí wọ́n tó yín tán tiẹ̀ ti ṣe tán bíi ti yín tí wọ́n ṣiṣẹ́ wọ́n ń gbé sọ pé sẹ́yìn ìgbẹ́ tó gbé sọ pé. ṣé mo àkáǹtì yìí ni mo freeze ẹ̀yin fún ara yín máa sọ yín di ice block máa gbé sínú omi tó jẹ́ pé ẹ fún dà ẹ yọ. ọmọ wo ni wọ́n fẹ́ jọ ọmọ gidi irú ọmọ wo ni. Túndé Jídé Túnjí Búkì kí lè lè kẹ́ gbé. Òkú bàbá yín níbo la ń gbé lọ. gbogbo yín nǹkan tó bá ń wà lálẹ́ fún bàbá wa ṣe. ǹjẹ́ ẹ realize bí mo ṣe jẹ́ nínú family yín. I'm very ready. This is our father's cross and it's none of your business. Oh, it's my business. Màá jẹ́ kẹ́ mọ̀. Nítorí mo wú ẹ̀yìn. Mi ò rí èèyàn kankan lẹ́yìn yín. Ní ìta àbájọ sọ pé ẹ̀ ń ṣe òkú bàbá yín. Mo wá mọ̀ tí bá a ṣe. Bóyá ẹ gbé sílẹ̀. Ẹ jẹ́ kí máa gbé padà. Ẹ kúrò lọ́nà kéré ká kọjá jọ. Ó fún mi kí lóyún. irú ọmọ wo ni wọ́n fẹ́ jọ ọmọ gidi irú ọmọ wo ni wọ́n fẹ́ bí ọmọ gidi túlẹ̀bẹ̀ni túlẹ̀bẹ̀ni nǹkan ọ̀sán ìjìbẹ̀ni ìbẹ̀ni nǹkan. Búkì, what is this? Education carry me away. Búkì, kí ló dé? Education carry me away. Kí ni mo gbélé? Láti
know what is really happened on this morning? What happened? But later like something, Ochele. Bookie, Omontie. Later like get score, get yori, Bookie, at Yahweh. Bookie or Montemi Yahweh. Show Mugbo. But later like, you do like this. Bookie. Daddy, I want a point. He carry up inside the vehicle. He go, he drive out. I don't know. I bought all the way in son. Lie to lie. Hey, Mogbe o egba mi. Bishop báwo. Wọ́n dé ní ẹ pẹ̀lú nọ́ọ̀tì ọ̀gá orí burúkú wọn. Bishop pèwé dọ́tọ̀ màdárọ̀. Hello sir, doctor. Ẹ jọ sà, ẹ gbọ́ ṣé wọ́n gbé Bùkọ́lá dọ́dọ̀ yìí? Wọ́n ò dọ́dọ̀ yìí. Ó yẹ wọ́n lè bá ṣígẹ́ẹ̀tì lọ ṣígẹ́ẹ̀tì. Wèrè ń bò ló lọ ṣígẹ́ẹ̀tì. Ṣígẹ́ẹ̀tì àbí kì í tiẹ̀. Lọ́lọ́ ṣígẹ́ẹ̀tì fún mi jàre. Odidi bí ọmọ bíbí mẹ́ta sí mẹ́rin náà báyìí o ó jọ torí olówó pọ̀nà tí wọ́n bá lè máa gbé gbà kó bá wa ṣèwádìí spiritually ọmọ ṣe máa sọnù tíṣọ ọmọ kan tí ṣe méjì kó jọ kó torí Ọlọ́run ó lè òní dàgbà kó má ṣe lójú fìlì sókó tètè. Yàrá how far. Bákan náà ni ọ̀nà mo ní kí wọ́n sọ fún yín. Bákan náà ni o. Ìta ara tá à ń sọ nìyẹn ẹni tó wà látìmọ́lé òfin tó ṣe tòun. Níbo ni mo rẹ̀ lọ́sìn? Ọ̀dọ̀ ń kújọjú náà rán mi lọ lábúlẹ́ǹsì. Kí mo ní kó ṣe? Wọ́n ní kí n lọ sọ fún wọn pé wọ́n ń wá àwọn ọmọ mẹ́rin àti bàbá wọn. Bẹ́ẹ̀ ni ọmọ mẹ́rin ni. So níta máa ṣe é sì ni pé kó lè níyì tó lè mi ò gbọdọ̀ dàbúlé báyìí ìwọ kúkú wá gbé òun sínú mọ́tò ṣé bẹ́ẹ̀ lè pọ́nú mọ́tò. Àyèpọ̀ wà ní mọ́tò. Fún táǹkì. Bẹ́ẹ̀ ni. Gbé lọ sábúlé sọ pé látọ̀dọ̀ mi pé kí bọ̀dà jọjú kó jọ kó torí Ọlọ́run kó bá wa dé ọ̀dọ̀ bàbá onífá yẹn kó gbé fáṣẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ tó lè mi ò lu eléyìí rí tẹ́lẹ̀ báyìí tí kò bí sí ọ̀dọ̀ pásítọ̀ mi ni mò ń lọ àdé yọjú everything ìjọ torí Ọlọ́run ṣùgbọ́n o tí ẹ bá ti lọ sìn ẹ̀yà bus stop ẹ ra búrẹ́dì ńláńlá méjì kẹ́ra fún àjọjú if not kò ní ṣe o. Máa ra bàbá ọkọ mi. Wọ́n fi búrẹ́dì ṣépè fún wọn ni kò ní ṣe o ẹ ra búrẹ́dì fún wọn o ẹ ra búrẹ́dì fún wọn o. Ẹ ṣé o. Ọ máa bèèrè. Irú ọmọ wo ni mo fẹ́ jẹ́ o? Irú ọmọ wo ni mo fẹ́ bí o? Jíde bẹ́ẹ̀ nìkan. Ọmọ lásán. Jíde Bùkí bẹ́ẹ̀ nìkan. Ọmọ lásán. Ẹ máa sọ wípé má ṣe bírù wọn. Má ṣe bírù wọn. Bùkí. Let's go. Ṣé ẹ̀wúrẹ́ yẹn máa ń pariwo ẹ̀gbẹ́ ẹ̀gbọ́n? Ṣé mi nìkan ṣé mi máa ó kúrò láfẹ́ fún mi láfẹ́? Ṣé mi máa kú ẹ̀sùn síwájú ẹlẹ́gbẹ́ ẹ̀gbọ́n? Wọ́n ṣe ẹ̀sìn agbára ṣe wúrẹ́ mi. Ó fi àjàrà dáná ó kú kó kọ́ sàrẹ́ kọ́sọ̀ ìjọba ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ náà. Wọ́n fi ìwọ̀n ẹ̀jẹ̀. Ọ̀dọ́ ọ̀rẹ́ àkọsí ẹ̀. Kọ́sì lè o, kọ́sì orí gbogbo. Kẹ́kẹ́ ní kúrò láṣẹ tí ó tó wá lọ́tọ́ kúkú àwọn ṣùgbọ́n ṣé ìkùkọ́ gbọ́kọ́ lára lọ́wọ́ ọ̀nà ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n fún mi lówó ẹ̀gbọ́n fún mi lówó ní láìpẹ́ o. Ó ti tó náà. Ẹsẹ̀ wọ́n gbólé ní sí. Ẹtí fẹ́ẹ̀ ti bara ń jà. Ẹ wá kílẹ̀ rẹ̀ fún ẹ kílẹ̀ fún wa náà ẹ kílẹ̀ fún wa náà ẹ fún wa sí ẹ kílẹ̀ fún wa. Problem is in the family. Problem is in Irú ọmọ wo ni mo fẹ́ jẹ́ o?
àmọ́ mi ní bàbá kéré ìjọ. ẹ ń ṣiyèméjì ẹ ń ṣiyèméjì pé bóyá ìlú tẹ ẹ wáyé kì í ṣòótọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́. láti wọ́n mọ yẹn àrí wọn ọkàn ẹ̀ máa dáwọ́ pé kí wọ́n fẹ́ ṣe jù. ọkàn tí mò ń sọ yẹn. àwọn tẹ̀ wá àwọn ni wọ́n rí bọ̀. ẹ bá wọn pè wọn ẹ pè wọn. ọ̀nà ti dí ọ̀nà dí mọ́ wọn mú wà nínú tó lé kìjìkìjì. àwọn àjọ ìgbà nígbà tó lọ. tẹ́ ẹ bá fẹ́ ká la ọ̀nà ó máa ní ọ̀nà ìgbà àwọn nǹkan ìlú. ọmọ ìdílé ọmọ ìdílé mọ́. àgbọ̀wọ̀ ìṣèlú wà ní. ó wà ó máa ná inú màálù ní kàótúkàó ó máa ná inú àdúgbò kan gbọ́ngbọ́ngbọ́ lẹ́ẹ̀lọ́gọ́ àgbò dúdú. àgbò dúdú 40,000 lọ ìgbà tí ó ṣàtúkò léyà kábóyà àgbò tí 80,000 ìyẹn náà ṣe ń dá 240. I need 500,000. mo ṣetán láti kólẹ̀ ẹjọ́ asán ẹ̀sán tí a bá ti lè rí gbogbo tí mo kà yẹn báyìí àwọn tẹ́ ẹ̀ wáyé wọ́n máa fi ẹsẹ̀ ara wọn rìn wálé gbogbo nǹkan tí mo sọ yìí la máa fi já òkú ọ̀nà fún mi tí ẹ bá kó ta wí tẹ́ ẹ bá kó wá báyìí ẹ máa rí wọn tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ mú ẹ sọ wípé èmi ò kó owó sọ̀rọ̀ bàbá mi ogun zizim tí mo jókòó tì ṣé ogun zizim ní ká fi sọ́ọ̀nì ní orí check la máa kọ fún àbíròkò. rárá o bàbá mi kì í gbàṣẹ ẹ má fún wa ní sọ̀rọ̀ ìdúró ẹ fún wa ní kọ́ọ̀ọ́ ọmọ ẹgbẹ́ ká tètè lọ kó tó dé pé wọ́n máa close ní báńkì máa lọ wùdó òun fún ìpàrọ̀ ìsọ̀kù. ṣé kò kó dúró kéde àti ìyá ẹ̀ kásáré lọ́wọ́ báńkì kí ló fẹ́ ká ṣe. ẹ sáré ẹ jẹ́ káwọn ẹ sáré ẹ má dúró ẹ sáré ẹ má dúró gbogbo ṣe báwo lẹ ń jẹ́ sí wọn. a wá ṣe nǹkan lọ́dọ̀ wọn bí báyìí. tó bá yẹ pé by this time lánàá lẹ wá ni bóyá ẹ bá tẹ̀lé wọn bá wọn kẹ́rù lọ sí kirikiri gbogbo wọn pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ẹrù pẹ̀lú gbogbo ẹ̀ lọ́jọ́ kó lọ kirikiri báyìí sí. kí ló dé. tẹ bá ń wẹ́ bá ní open sísìn amúnimúyẹ nìyẹn 419 bàbá yẹn wọn kàn gbá wọn lọ́tún gbá wọn lọ́sì ẹni tó gbá láti Gambia ló wá fi mọ́ fókó wọn bàbá ń bàbá. 419 ṣé kò sí. gbèsè owó olówó mo dáràn yé gbèsè o yé. ọmọ yà lọ́dọ̀ mi ọmọ burúkú ọmọ pa òbí ìbọn ọmọ ṣáà ni wọn ò ẹ má rí wọn.
Pé kò ní sí wàhálà ọmọ owó ò ní kú lójó alfa èmi náà ní kí wọ́n béèrè ni aṣèwà lẹ́nu ẹ̀ àti ikú tí ìyọjú gbogbo bí tá a ṣe ń dé wọ́n jẹ́ ká mọ̀ ká máa rí wọn náà ni níbo lẹ́yìn dé in fact gbogbo bílíìmù náà ń dé kò sí problem náà sọ fún mi mo ti lọ sí media houses káàkiri the same thing ni wọ́n sọ. ìgbà kò ní sí problem kí n tó lọ sọ máa sọ hey papa Antonio, Julie, today. Báwo ló ṣe rí báyìí? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe é? Sọ̀rọ̀ tọ́kù mi ni mo gbé sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó dé bá fi sọ̀rọ̀ ẹ́. Mo gbé! Ayé mi! Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mo ti pẹ́ tí mo ti ń sẹ́kọ̀ọ́ lẹ́yìn olómìnira tí mo ti ń ságùn lẹ́yìn òǹbàtà. Ó tó jẹ́ mẹ́ta. Èyí tó ṣe yóò gbé. Ọgbọ́n èmi kò ní sọ̀rọ̀ lẹ́kí tí mo sọ bẹ́ẹ̀ mọ́. Ẹni tó bá pé amọ̀jẹun òkèlè rẹ̀ dákọ́ bù. Ẹnikẹ́ni tó bá tún náà ti ṣe ọ̀nà tó kù fún ìṣẹ̀ṣẹ̀ tó fẹ́ lù. Ìgbò ní wa. Ǹjẹ́ ọgbọ́n èmi gẹ́gẹ́ bí ṣègùn tó lè díẹ̀ yóò sì parí iṣẹ́ mẹ́. Àgbọ̀yọ̀ wa. Owó tó mú wáyé yóò parí iṣẹ́ tó fẹ́ ṣe. Ǹjẹ́ ọgbọ́n gbogbo àṣírí tí mo sọ fún ọ ká tó kò ní nǹkan mi. Má gbàgbé ìkankan nú ẹ̀. Sẹ́rí bí ẹ ti bá mi sọ̀rọ̀ lóye ẹ̀ látàárọ̀ mi ò rò pé àwọn ilé ìtàn ní ìwà nìkan lò ọ̀nà àwọn bàbá lọ́kùnrin ara ní ìsìn ìsìn àìpé bá mi ni máa mú tó pé kí ni bá ní kálá mi ni ni wàá kálá wọn padà láyé kọ́ mọ̀ pé mi lọ́nà òbí ọ̀nà ìgbéra yín. Bó ṣe ìyá rẹ ló ń ṣe láti ṣe. Ẹ jọ ìgbà wo ni mo lè mú ọ. Kọ́ ọ bá mú wa lálẹ́ ìṣòro tí ń nira torí pé mo ti wáyé ọ̀rọ̀ ayé mi ló ti ní solution. Ẹ ti rí solution. èmi wọ́n sọ ẹ já wa
sí báwo ló ṣe lọ. láti tán fún ọ lówó nìyẹn ṣé yẹ kẹ́ máa jà fún yín nìkan. ara burúkú ẹ balẹ̀. nísòdì tí ọmọ fẹ́ jà fún tí wọn kọ́ ní oṣù Túnjí so wọ́n lè jókòó wọ́n lísìn sí ọ̀gá mẹ́sàn. ìdí lísìn tí ẹ mọ̀ pé ìní first born family yìí ẹ̀yin ni mo gbà. ẹ fi yẹn lẹ̀ àwọn tẹ́ ẹ̀wọ̀n yẹn dáàdì wọn sí ara rẹ̀ mọ́mí náà sí ara rẹ̀ gatekeeper yẹn kò ti ránṣẹ́ kó lọ ra kọ́kọ́ fún wàtà then house girl yẹn bókì ti sọ pé kó máa ṣiṣẹ́ nínú kitchen so kò sí problem I'm free. ṣẹlẹ̀ ibi tí mi lọ tí mo rí wọn ní pé dáàdì mi kì í mú wa dáàdì mi láti mọ díbẹ̀ parí mi ọ̀nà láàfin fáínálì mi. kò tí ì rí o ṣé wọ́n máa sign check fún wa yìí. wo ẹ̀gbọ́n tí máa ń ṣe ni bọ̀dá tó máa explain pé káwọn ọmọ tó ń lọ jàre bẹ́ẹ̀ síwájú ẹ̀ lọ́nà ló ń ṣe àgbàlagbà lẹ́yìn o. tí wọ́n yẹ kó gbogbo náà sì tí wọ́n wọ̀ ní pépà tí lọ́bí gbogbo wa ní ní perfect wọ́n pé ó kì í máa ṣe ẹ̀yà as obìnrin as men so wọ́n máa pretend wọ́n yà wèrè right. kí lè sọ wèrè kọ́ for big. bókì ṣe sùúrù náà. sùúrù bá ẹ̀yin ò ṣe yà wèrè. ní sùúrù pretend bí wèrè code pretend. bí tẹ̀lé yà bí ṣe máa yà wèrè yóò láìláìláì ẹ má gbìyànjú wa èrè báwo. ẹ kárí ọjà rẹ. ó lè yà wèrè for real owó wa ṣé òkú òfin mi ṣé àwọn yà wèrè fún mi ẹ̀ ṣé yà wèrè for real wá pretend now wà ní actress. ṣé tí bá yà wèrè ni tí bá pretend torí mi ò lè yà wèrè ọ̀ tí bá pretend nǹkan ta ní ìdìmọ̀ jáde ọ̀rọ̀ ṣe ní wèrè. báyìí ní àárọ̀ la tó máa ṣe kíni yẹn láti yà wèrè yẹn àwọn náà pẹ̀sẹ̀ pariwo daddy daddy Bukky has one man Bukky has one man àwọn náà pẹ̀sẹ̀ heart ẹ̀yẹ ẹ̀ma heart ni ní àtọ̀ wọn pariwo lọ́ọ́ ti yà wèrè àwọn ké àwọn ọ̀dẹ́ni tó wájú bẹ́ẹ̀ ajá tútù hospital àní no ìyẹn àti màá sọ́bẹ̀ no hospital kọ́lẹ́ ni o lọ́dọ̀ hospital babaláwo ni o ìbílẹ̀ ni o so ọ̀tọ̀ yẹn máa drive ara ni wọ́n ti rà dúró so bí ibi tí a lọ gbọ́ rẹ̀ a kò drive off ni àgbẹ̀ gbàmáyẹ̀ bọ̀dá mi ò ṣe é gbogbo tó ń sọ yẹn ṣé tí bíwèrè yẹn ṣe jẹ́ wèrè yẹn kí lè tí èmi àti Jídé ká support wíkì kó lè yan adé mẹ́ta so that a lè fásitì lọ bí dájì. ọ̀rẹ́ yìí mo ti rí pé ẹgbẹ́ kí ní ẹ̀tì tó ń bọ̀ lára bẹ́ẹ̀ mo ní mẹ́ka ṣe bẹ́ẹ̀ ọkùnrin lẹ́yìn láti òní fílẹ̀sì lẹ́yìn pé Bukky obìnrin ni àti wọn lọ́tún ni so wọ́n ti ṣe fún Bukky sí i láti kó wọn àtọ́sọ̀ gẹ̀ẹ́tì tó láì máa wọlé ẹ̀kọ́ àti ẹ̀sọ́ pọ̀tẹ́ kàtó pariwo ẹni sùn bẹ́ẹ̀ pariwo sí ẹ̀wọ̀n kan tí yẹ mi bros ṣé tábà tí mo dájú fi bíbẹ̀ yìí ṣé wọ́n sign check yìí àwọn fẹ́ kún àkáǹtì wa padà káńtì náà. Jídé ẹ má dàgbù jù rárá ẹ fi ẹ̀rí jìnnà lẹ́yìn kọ́ńtẹ̀ débẹ̀ ni dáadé ni wọ́n ní kọ́ńtì wọ́n ní lókè òkun wọ́n ní lórí kí ni ìyẹn mi. Bukky ni àwọn ta kíchìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀fẹ́ kọ̀ọ̀kan kíchìn ni ẹ fẹ́. ẹ jẹ́ kúkú bẹ̀rẹ̀ wò yẹn láti fi náà. máa wá sẹ́ ọ̀la kíchìn lẹ́gbẹ̀ẹ́ etí yín mélòó kí lè fi ṣe. ẹ dúpẹ́ lọ́wọ́ Túndé púpọ̀ tọ́lọ́run ló mú akitiyan tó ṣe kẹ́ ẹ tó lè rí bàbá yín gbélé ọ̀rọ̀ ń bẹ tí wọ́n gbé so òkìtì ń bẹ tí wọ́n gbé ta ìnàmùnàmù ń bẹ tí wọ́n gbé yòókù ẹ̀ ìwọ adébálẹ̀ ń bọ̀ òun ìbátan yóò fi yọ òní ìyàwó ṣe bàbá òní ṣe òní ìyàwó òní ìyàwó ní ọ̀bẹ lórí òní fọ̀rọ̀ òní ìrẹ̀ ogun ó lè lórí òní yìí bàbá nílẹ̀ mú wáyé ìmú ẹ̀yìn mẹ́rẹ̀ẹ̀rin ìlú bọ́lá náà bá ṣe ọwọ́ yín wà lórí ti jẹun báyìí. láàrin ìṣẹ́jú márùn-ún sí bàtà wa ẹ̀yin mú lẹ́nu. Adébálá ń pọ̀ wò ó sọ ayé ó sọ àwọn o àwọn àgbàyíṣẹ́ lọ́wọ́ mi àgábàgbọ̀dọ̀ kò ṣe ti rẹ̀ jù àwọn àgbàyíṣẹ́ lọ́wọ́ mi ẹlẹ́dàá rẹ̀ ló ní ìkọ̀gbọ̀dọ̀ kọ̀ yìí toríjọ́ àbádágbé ilé gbogbo wáyé Benjamin o Benjamin o Benjamin òun kó papọ̀ wá jíṣẹ́ táyé kó ìrẹ̀ ó gbà yìí. nǹkan ṣe
kú ni o èèyàn kú sáà ń rí o àṣẹ báyìí wọ́n ní báyìí rí gbọ́dọ̀ kú o. dájú ọwọ́ tẹ lára bàbá ìkẹ́ tó gbé fóònù. bàbá wà òkè tí ọmọ tó ṣe bàbá wà òkè. bàbá rẹ̀ wò ló wà òkè. láwọn ayé bẹ lára rẹ̀ kẹ́ tó fóònù. ẹ ti dáná báyìí o. gbogbo yín láti mẹ́nu àgádágodo kú o. ọ̀pọ̀ kúkú kulẹ̀ wà báyìí. ẹ dájú ni o. ẹ dájú ni ikú ti ń bọ̀ o. ikú ti ń bọ̀ o. torí ń tó ṣẹlẹ̀ yìí àkúfà ni. tẹ́ ẹ bá kú tẹ́ yọ padà wá bẹ́ẹ̀ ni. Òkété gbàgbé ìbò sí o. ẹ wo bí ó ti di ọjà gbòòrò báyìí. Òde gbà bàbá yìí ọ̀sẹ̀ sí. bá a bá ṣe ń gbé ní tó báyìí. ǹjẹ́ ẹ gbọ́ tí mo wí fún yín? àyàfi ẹ kò ní gbàgbọ́. kí ẹ lọ rè wẹ́ ní egbére. yàtọ̀ sí yìí. bẹ́ẹ̀ bá kúrò láàrin ìdá ẹ lọ rè torí bọ́dé. òkú yín wọ́n máa gbé jáde. ẹ̀rọ kí ni ẹ̀mí o kí ni wọ́n pè ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìlú ìlú tó ń ṣe lẹ́yìn náà ẹ̀rù bàbá nígbà tí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kò sí pẹ̀lú ẹ̀ ń ṣe ẹ̀rù bàbá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tẹ̀ sọ ìlú rárá àmọ́ wà ní ìtura lẹ́gbẹ̀ẹ́ yìí wa ọmọ ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ́kùn fẹ́ni tí ọmọ ẹ̀ bí sùn yẹn ẹ̀gbọ́n ńlá máa lọ. ìwé ẹni máa yà wú. ẹni ẹgbẹ́rẹ́ inú gbọ́. alágọ̀rí kò lè wọ́n fún wọn bá délẹ̀ ọmọ ìjọba ẹ jọ̀wọ́ tó bá fún ní cash kí ẹ bá wa fún ara yín sà. ẹ wá òkùnrin ẹ wá lọ sí lọ́rùn ẹ wá wà náà gbẹ kúrúkú ẹ̀yìn ẹ̀wẹ̀. ntí ẹ̀dùn òrìgìdì lé lórí tẹ́ ẹ bá pẹ́ lórí rẹ̀ kò sẹ́ni tí ó yé. ìlú gbọ́dọ̀ ẹ̀ máa lọ báyìí wí ẹ̀ lọ wọ́n ní ọ̀wà. ó dákẹ́ lẹ́jọ́ ẹ wọ́n fún mi. ọ̀dọ́ ní bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ Òde gbà aṣọ ọ̀run ti bẹ lọ́rùn yìí o aṣọ ọ̀gá tí ìgbé ní tó bẹ́ẹ̀ bá fi wọ̀ kankan ní í ṣe yín ẹ̀yà tètè lọ tètè lọ sí pọ̀. ẹ má bèrè yẹn lẹ́sìn bọ̀ lẹ́sìn bàbá lẹ́sìn bàbá lẹ́sìn máa ṣọ̀rọ̀. Ṣojú yìí ti mọ́. ṣé bá ti kúrò láǹtẹ̀ sísàlẹ̀ ká tó sin bàbá yín lé lórí ẹlẹ́ sí inú gbóngbẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bá sì ti rẹ́ni egbére. ìdúró yín yóò dé pé o ẹ wá dé. ẹ ṣáà dáhùn ẹ dáhùn. a sọlẹ̀ o. ó ti tó. pẹ̀lẹ́pẹ̀lẹ́ easy ya kúbẹ easy sori ke pẹ̀lẹ́ kutu sori ke oya. ẹ wo jíde lè yẹ kó gbé kinní yẹn o professional treatment yóò ti pọ̀ jù fún yín o. pẹ̀lẹ́ náà sẹ́rí eléyìí tó le jù ní àṣẹ sí tó le jù ní ọ̀pọ̀ àtàlà ṣe nípa igbó ọ̀rọ̀ sí àárín rẹ̀ náà àwọn àlọ́ sínú igbó wọn lọ wá ẹni egbére láti ẹni egbére yẹn mú dé bàbá o ẹni egbére rẹ o tó láti bá a lò tán báyìí ẹ wọ ṣìkìṣìkì máa mi ṣìkìṣìkì máa mi owó rè àwọn àdìdì owó nìyẹn àdìdì bloody billionaires a máa ṣòwò bó ṣe máa ṣòwò yàfùyàfù a máa ṣàyè bó ṣe ń wà ní sórí wọ́n tó káàtó ẹgbẹ́jọ́ yẹn múlá káàdá dì ní o má gbé jáde o ìyẹn kẹ ìyẹn wọ́n ká yẹn àwọn kókò náà gbọ́dọ̀ sọ́jà. wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ gbogbo tẹ̀ ń sọ yẹn kọ́ ló ṣàjẹ́ kórì bẹ́ẹ̀ kórì bẹ́ẹ̀ gangan yẹn gangan. ó ti rí bẹ́ẹ̀ already ó ti rí bẹ́ẹ̀ and then doubt mi ni. ẹ̀gbọ́n nǹkan tẹ́ ń sọ yìí bá ti lè succeed màá gbà yìí pé ẹ̀gbọ́n gidi ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín.
even gan máa jẹ́ kó yé pé ìjà tá máa ń jà yẹn continuously yẹn kò ní ṣẹlẹ̀ mọ́. ẹ wo ẹ̀gbọ́n ẹ ní sùúrù ṣé tá a bá fi lè achieve nǹkan tá à ń bá lọ sínú gbóyè tá a rí kíní ẹ̀ mú gbà lásán ẹ̀gbọ́n ẹ mọ̀ pé náà àbúrò kan débẹ̀ ni ẹ gbà mí sọ fún àti achieve already. ẹ kò mọ ẹ mọ èmi mọ tí mo sọ. owó la fi ṣeré yìí owó la fi ṣeré ẹgbẹ́ ìwé ìwé mo gbọ́dọ̀ máa gba ẹ̀kọ́ ní ká ní sọ mo ní ká gbà sí. àwọn mùsùlùmí kan. ẹ má jẹ́ kó jábọ̀. kí ni problem yìí sí ẹ kẹfẹ́ dá problem lẹ́la. ó jà ẹ̀yẹ kó jábọ̀ ń gbà yẹn. ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé ní ṣe ẹ̀yin náà lè kó abí. ok wa gbàdúrà jáde ó tiẹ̀ bàjẹ́. Túnjí wọ́n dúró tí o kù jẹ́ kí àwọn mẹ́ta lọ sọ̀tà àti padà bọ̀ mi jọ́ kejì àwọn abáyẹn bí. ẹ dá padà kí n máa ṣọ́ ẹ̀ stupid mi ẹ ṣe ìdásọ́ pé ẹ̀ stupid o ṣé ni kẹ́ lọ mú okùn kẹ́ wá dé mi mọ́ bẹ́ẹ̀ àjọ ń lọ ni. wọ́n mú wa kà jù. kẹ́ máa wo olórí ẹbí ewu nǹkan tó ọmọdé ṣe bàbá wọn fífọ̀ wọn gan ẹ wo. mo máa jìyà láyé mi mo jìyà ọlọ́run ní kí n làlùyọ mo fẹ́ wọn ìyàwó kan ṣoṣo mi ò gbèrò àti fẹ́ kejì rí mi ò bímọ pamọ́ síbi kankan rí ìyàwó mi kan ṣo yìí náà ni mo dẹ̀ fọkàn tán ó wá bímọ ṣàbí ọmọ bọ́kùnrin bóbìnrin ọkàn mi balẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ wíìlì tá a ṣe àwọn ọmọ mi náà ni mo kú wíìlì gbogbo nǹkan tí mo ní fún. yes. kíní kan wá sí mi lọ́kàn. èmi náà fẹ́ dàbí ọgbọ́n. mo fẹ́ pe ìyá wọn yìí kí n tún dọ́gbọ́n sọ fún un wípé wíìlì tí mo ṣe tí mo ní mo fún àwọn ọmọ ẹ̀ mo ti lọ change wíìlì mi mo ti wíìlì fáwọn ọmọ aláìníyàá àwọn aláìní bàbá kódà kí n sọ fún pé mo ti wíìlì inú ẹ̀ fún mẹkáníìkì tó ń bá mi tó mọ́tò ṣe mo ti ṣe kọ́ndísìl mo wíìlì mo ti change gbogbo ohun tí mo sọ pé mo wíìlì fáwọn ọmọ ẹ̀ kí n dàbí ọgbọ́n mi ò ní change ẹ̀ bó ṣe wà náà ló máa wà òkè kí n kàn dàbí ọgbọ́n kí n sọ bẹ́ẹ̀ fún yàwó bóyá orí wọn á pé. my chief àwọn mistake tó ti ṣẹlẹ̀ sẹ́yìn láfẹ́ fi style correct yìí kò yẹ kí ẹ lè jẹ́ kí àwọn ọmọ yẹn mọ̀ but ìgbà tẹ́ sọ pé madam ló jẹ́ kọ́ mọ̀ yìí òun náà ló jẹ́ kí wọ́n máa yáyọ̀ pọ̀ ọ̀rọ̀ tí wọ́n yọ yìí mo á fẹ́ bá yín lọ lórí ìtẹ̀sọ̀ yẹn ẹ tún jẹ́ kí mọ́mí wọn mọ̀ pé fẹ́ dàbí ọgbọ́n ni o. ẹ yọ sọ kókó báyìí wọ́n wọ́n yàtú tẹ́ yàtú tẹ́ ọ̀sẹ̀ lọ kọ́ báyìí bóyá ọmọ bọ̀ òun yóò yọ̀ dà ajá tí ó sọnù kò ní bá fèrè ṣebí ọ̀rọ̀ rẹ̀ yẹ má ṣe orí má ṣe ó ṣe ọmọ kí ni má ṣe o yàtọ̀ yàtọ̀ sotiri báyìí ọmọ mẹ́rin 1 2 3 4 ó dẹ̀ àkókò wọn jẹ́ àbí ó máa fóònù lé ilé ayé yìí ilé asán ilé ayé yìí ilé ayé ilé alára. yes that is just it orúkọ tèmi ni Báyọ̀ Jímọ̀ ẹ ti wo sinimá yìí ṣe ẹ gbádùn kì í dùn kó pọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ oge mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ra sinimá wa tó ń jáde ní Àgbàlá Big Boss thank you very much lágbára Ọlọ́run ojú tẹ fún wòwá ò ní fọ́ etí gan ò ní kì ẹ jọ̀ọ́ a fẹ́ àwọn ìmọ̀ràn àti àwọn correction kéékèèké tẹ bá rí ẹ sọ fún wa o àwa náà tẹ̀lé thank you very much Ọlọ́run á wà pẹ̀lú yín mo wá fẹ́ fún yín ní ìkìlọ̀ pàtàkì ẹ má gbàgbé rárá ṣe rí gbogbo sinimá wa tẹ́ bá ti ń rà tó ń jáde ní Àgbàlá Big Boss ẹ má sọ pálí ẹnu torí ìdíje kan ń bọ̀ ìdíje kan ń bọ̀ tí a máa fi jẹ ẹ̀bùn ńláńlá lágbára Ọlọ́run ẹ máa tọ́jú ẹ má yáyan ẹ rà á kẹ máa fi sílé kẹ máa jẹ́ káwọn ọmọ yín wò ṣe ti gbọ́ ọgbọ́n kan àbí kan ẹ máa rí nínú ẹ ẹ̀yin la máa bá àwa lè máa rí thank you very much. ohun tí ẹ̀dá máa jẹ́ láyé.